A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa láti wà lórí ètò yìí, oore ọ̀fẹ́ fún ìyípadà. Mo fẹ́ gbà wá níyànjú láti inú ọ̀rọ̀ Ọlọ́run ní ọjọ́ òní ní ìkìlọ̀ tí ó tún ṣe pàtàkì ní inú ayé, kí a má bàa bọ́ sínú àwọn ewu kan ni. Ìwé Hébérù orí 3. Wọ́n ka ẹsẹ̀ kan péré. Tí má ti wá kẹsẹ̀ yẹn tán, wọ́n wá bọ́ sórí 4. Wọ́n ka ẹsẹ̀ kan náà bẹ́ẹ̀. Hébérù orí 3 ẹsẹ̀ 15 níbi tí mo fẹ́ kà. Nígbà tí à ń wí pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe ṣe kí ni o, sé ọkàn yín le bí ìgbà ìmúnibínú. Orí 4. Ẹ wo ẹsẹ̀ 7 pẹ̀lú. Bẹ́ẹ̀ni ní ẹ̀wẹ̀, ó yan ọjọ́ kan, ó wí nínú ìwé Dáfídì pé lónìí lẹ́yìn ìgbà pípẹ́ bẹ́ẹ̀ bí a ti wí ní ìṣáájú, lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sé ọkàn yín le. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọkàn líle. Ìṣe àwọn ọlọ́kàn líle àti ewu tó wà nínú níní ọkàn líle. Kí n tó ṣe léyìí, wọ́n gbàdúrà, wọ́n á bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ẹ wo ẹsẹ̀ 7 yẹn lẹ́ẹ̀kan sí. Ẹ̀wẹ̀, ó yan ọjọ́ kan, ó wí nínú ìwé Dáfídì lónìí lẹ́yìn ìgbà pípẹ́ bẹ́ẹ̀ bí a ti ń wí ní ìṣáájú, ó tún wí pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sé ọkàn yín le. Olúwa ṣe yín lọ́ba nítorí pé ẹ mọ̀ọ́mọ̀ fún wa ní ọkàn ni. Ọkàn yìí sì ni a ní ẹ̀tọ́ láti yàn, láti ṣí sílẹ̀ àbí láti sé le. Mo gbàdúrà pé kí ẹ lè ràn mí lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ yín fún àwọn ènìyàn yín, kí ọ̀rọ̀ yín kó sì lè ran ayé wọn lọ́wọ́. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àwọn olóyìnbó kọ́ wa pé ọkàn ènìyàn, wọ́n ní déédéé ṣíṣu ìkúùkù ni. So bí mo ṣe tóbi tó yìí, ọkàn mi déédéé ṣíṣu ìkúùkù mi ni. Ṣùgbọ́n Bíbélì ní pé ká pa ọkàn yẹn mọ́ dáadáa, nítorí pé látinú rẹ̀ làwọn tó ní ṣe pẹ̀lú ìgbé ayé wà. Ẹ̀yin ẹ wo Bíbélì tó wí bẹ́ẹ̀, ìwé Òwe orí 4. Ìwé Òwe orí 4 ẹsẹ̀ 17 ló wí bẹ́ẹ̀. Proverbs 4:23. Ìwé Òwe orí 4 ẹsẹ̀ 17. Ó ní ju gbogbo ohun tí òun pamọ́ lọ, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun ìyè. Ọkàn wa jẹ́ ohun tá a gbọ́dọ̀ tọ́jú púpọ̀. Ọkàn ènìyàn jẹ́ ibi tí ènìyàn gbọ́dọ̀ bójútó púpọ̀. Ọlọ́run sì ní ìkìlọ̀ tó ṣe pàtàkì fún wa wípé ká má ṣe sé àyà wa tàbí ọkàn wa le. Ṣé rí sísí ọkàn ènìyàn le, ó túmọ̀ sí pé ènìyàn kò gba nǹkan tó yẹ kó wọlé láàyè láti wọlé. Tí ènìyàn bá sé ilẹ̀kùn le, ó túmọ̀ sí pé wọ́n tì í látẹ̀yìn ni. Olórin yẹn sọ pé àlejò kan máa ń kankun pé wọlé, ó ti pẹ́ tó ti ń para pé wọlé. Jẹ́ kí n sòótọ́ fún ọ pé Ọlọ́run kò ní fagídí wọlé sọ́kàn rẹ. Ìgbà yóò máa bá ọ sọ̀rọ̀, yóò máa kì ọ́ nílọ̀, yóò máa ké pè ọ́ lọ́sàn-án lóru. Mo fẹ́ bí ọ, má ṣe ọkàn rẹ le. Torí tó o bá ṣe ọkàn rẹ le, kò ní fagídí wọlé. Tó o bá sì ṣe ọkàn rẹ le,
ó ní ewu púpọ̀. Ta gan lẹni tó lè ní ọkàn líle? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí wò ó ní ẹsẹẹsẹ. Àwọn èèyàn kìíní tí mo mọ̀ pé wọ́n lè ní ọkàn líle, ó ní àwọn ọmọ lẹ́yìn tá à ń pè ní onígbàgbọ́. Ìwé Máàkù orí 6. Ìwé Máàkù orí 6. Ṣẹ̀rí fún ìgbàlà, àwọn èèyàn máa ń ṣí ọkàn wọn lé. Wá gba Jésù, wọn ò ní dáhùn. Jésù lọ̀nà òtítọ́ àti ìyè, wọn ò ní dáhùn. Jésù fẹ́ràn rẹ̀, wọn ò ní dáhùn. Àní wọn bọ́ ọmọbìnrin kan sọ, ó ní Ọlọ́run ní jẹ́ kí Jésù jẹ́ olùgbàlà tòun o. Àánú ẹ̀ sì ń ṣe mí. Torí Bíbélì wípé ẹni tó bá gba ọmọ gbọ́, ó ní ìyè. Ẹni tí kò gba ọmọ gbọ́, kò ní ìyè. Ìbínú Ọlọ́run tún ń bẹ lórí rẹ̀. Níbẹ̀ ni ẹnìkan ti sọ pé Ọlọ́run ní jẹ́ kí Jésù jẹ́ olùgbàlà òun. Ẹni tí ó bá ti gba Jésù kò lè ní ìyè. Yóò tún máa rìn nínú ìbínú Ọlọ́run. Ohun tó ná tí ìbínú Ọlọ́run ò fi ní sí lórí rẹ̀, ó ní pé kó gba Jésù. Ṣé o fẹ́ kí ìbínú Ọlọ́run wà lórí rẹ̀ ni? Ṣùgbọ́n yàtọ̀ sí àwọn tí kò gbàgbọ́ tí wọ́n ṣí àyà wọn lé, àwọn onígbàgbọ́ a máa ṣí àyà wọn lé sí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 52. Mark 6:52. Wọn kò ṣáà ronú iṣẹ́ ìyanu ti ìṣù àkàrà nítorí tí ọkàn wọn le. Àwọn wo ni Jésù ń bá sọ̀rọ̀ bí? Jésù ń bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀. Wọ́n kò sì ronú sí pé ẹni tó lè ṣerú iṣẹ́ ìyanu yìí, ó yẹ kó lè ṣe léyìí náà. Ìdí tí wọ́n sì fi lè ronú sí ni pé ọkàn wọn ó le, ó yígbì, kò sí iṣẹ́ ìyanu Ọlọ́run. Ẹ wo orí 9 ìwé Máàkù yẹn. Ẹ wo ẹsẹ̀ 19, 8:17. Nígbà tí Jésù sì mọ̀, ó wí fún wọn pé, èyí tí ẹ̀yin fi ń ṣàròyé pé ẹ̀yin kò ní àkàrà lọ́wọ́, ẹ̀yin kò tí ì kíyèsí títí di ìsinsìnyí, ẹ kò sì tí ì wòye, ẹ̀yin sì ní ọkàn líle títí di ìsinsìnyí. Kódà wọ́n ti ń tẹ̀lé Jésù kì í ṣọjọ́ kan, kì í ṣe oṣù kan. Síbẹ̀ bó láyà wọn ó sì le. Ọ̀pọ̀lọpọ̀ wa kò sí tí wọ́n wàásù nílé Ọlọ́run, ò tí ì yí padà náà. Wọ́n ní o má mutí mọ́, o sì ń mu náà. Àyà líle ló ń lò lóní. Wọ́n ní o má yàlè mọ́, àyà líle ló ń lò. Wọ́n ní o má nàdà mẹ́wàá rẹ jẹ mọ́, o sì ń ná jẹ náà. Àyà líle ló ń lò. Wọ́n ní kó má kẹgbẹ́kẹgbẹ́ ọ̀dọ́, àyà líle ló ń lò. Wọ́n ní kó yé mugbó, àyà líle ló ń lò. Wọ́n ní kó má darapọ̀ mọ́ ẹgbẹ́ ọkọ̀ òkun kọ́ńbọ́ọ̀dù, àyà líle ló ń lò tó bá ti ń ṣe. Kò sí tí wọ́n wí. Wọ́n ní ká lọ jájọ máa jíhìn rere, ò ní lọ bí ìjíhìn rere, ò wàásù Kristi. Wọ́n ní kó lépa àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo, ṣùgbọ́n ò dáhùn náà, àyà ojoojúmọ́. Wọ́n bìnrin kan wọ́n sọ̀rọ̀ rẹ̀ létí mi, wọ́n ní gbogbo ibi tọ́kọ rẹ̀ ti kókò, òun ló jẹ́ kí wọ́n lé wọn lé yẹn. Wọ́n nítorí pé gbogbo ìyàwó nulé yẹn ní máa nà, ọlọ́kọ mi gan tó bá tún rìn díẹ̀, òun yóò tún nà mọ́. Òun náà yóò sì wọṣọ, yóò lọ ṣọ́ọ̀ṣì, yóò wọṣọ, yóò tún dé ṣọ́ọ̀ṣì, yóò tún ṣe báyìí, yóò tún máa ṣe ẹlẹ́mìí èṣù, yóò tún máa ṣe káò kàlí ẹlẹ́mìí èṣù. Ẹni tí ò lè bá ẹnikẹ́ni gbé lálàáfíà, àyà rẹ̀ le ni. Ọmọlẹ́yìn Kristi lè ní àyà líle. Àwọn ọmọ ẹ̀yìn àyà wọn le. Ẹ̀yin náà wo Sámúẹ́lì kìíní orí 6. Ẹsẹ̀ 6 náà ni mo fẹ́ kà níbẹ̀. Sámúẹ́lì kìíní orí 6 ẹsẹ̀ 6. Bíbélì sọ̀rọ̀ níbẹ̀ nípa àyà líle. Sámúẹ́lì kìíní orí 6 ẹsẹ̀ 6. Bíbélì ní, ǹjẹ́ èyí tí ẹ̀yin fi ń ṣe àyà yín le bí àwọn ará Íjíbítì àti Fáráò? Ǹjẹ́ ẹ mọ̀ pé ìwà aláìgbàgbọ́ ni àyà líle? Kò yẹ kó jẹ́ ìwà onígbàgbọ́,
kò yẹ kó jẹ́ ìwà àwọn ènìyàn Ọlọ́run, kò yẹ kó jẹ́ ìwà àwọn ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n àwa tá a pera lónígbàgbọ́, ìwà Fáráò tí ń bẹ lọ́wọ́ wa ònu àyà líle. Ìwà wo ni ìwà Fáráò tó le? Bó o ní yóò ṣe rí àwọn nǹkan burúkú mẹ́wàá tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Íjíbítì tí ó tún tẹ̀lé àwọn ọmọ Ísírẹ́lì? Bó o ní yóò ṣe rí pípé Òkun Pupa pín sí méjì ó sì tún tẹ̀lé àwọn ọmọ Ísírẹ́lì? Bó o ní yóò ṣe rí pé àwọn kẹ̀kẹ́ táwọn ń gùn ẹsẹ̀ rẹ̀ ń fà ńlẹ̀ ó sì tún tẹ̀lé àwọn ọmọ Ísírẹ́lì? Ó mà ga o. Kí ló ní o? Àyà líle. Gbàdúrà Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọdún tí Ísírẹ́lì tún ti kúrò ní Íjíbítì, Bíbélì wípé àyà líle wọn bíi ti Íjíbítì àti bíi ti Fáráò ni. Ta ló lè ní àyà líle o? Àwọn ènìyàn Ọlọ́run. Ìwà ta ló yẹ kí àyà líle jẹ́? Ìwà àwọn aláìgbàgbọ́. Ìwé àwọn ọba kejì orí 17 ẹsẹ̀ 14, Bíbélì wípé síbẹ̀ wọn kò fẹ́ gbọ́, ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le gẹ́gẹ́ bí ọrùn àwọn bàbá wọn. Ṣé rí ìwà àwọn bàbá wa tó kóyà jẹ wọ́n? Ó ní àyà líle. Ìwà àwọn bàbá wa tó dá wàhálà lẹ̀ fún wọn, ó ní kí ni o? Àyà líle. Ṣé wá rí, yàtọ̀ sí pé àwọn ènìyàn Ọlọ́run lè ní àyà líle, yàtọ̀ sí pé àyà líle jẹ́ ìwà àwọn onígbàgbọ́, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tó ní ipò bí ọba náà máa ń ní àyà líle? Króníkà kejì orí 36 36 ẹwọ ẹsẹ̀ 13. Bíbélì ní òun pẹ̀lú sì ṣọ̀tẹ̀ sí Nebukadnezari ọba, ẹni tí ó ti mú fi Ọlọ́run búra, ṣùgbọ́n ó wá ọrùn rẹ̀ kì, ó sì mú àyà rẹ̀ le láti má yí padà sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ọlọ́run sì ń sọ fún ọba yẹn pé yí padà. Ǹjẹ́ ẹ mọ̀ pé kò dáhùn? Ǹjẹ́ ẹ̀yin kan tí mo fẹ́ pàkíyèsí yín sáyà líle yín, ẹ̀yin oníwàásù bíi tèmi, wípé wọ́n sì máa bá wa, ẹlòmíì ìránṣẹ́ Ọlọ́run bíi tiwa yóò sì máa sọ̀rọ̀ Ọlọ́run, ẹ wà máa sọ pé ó ti gbọ́rọ̀ mi ni, wọ́n sọ̀rọ̀ mi fún ló fi ń sọ̀rọ̀ mi báwọn, dípò kó yí padà. Ṣé òníkan ló mọ̀rọ̀ Ọlọ́run sọ ni? Ẹ̀mí mi náà fi tiẹ̀ náà wàásù. Wọ́n kì í ṣe tí Ọlọ́run retí nìyẹn tọ́rọ̀ bá jáde. Ṣé ọ̀rọ̀ tó máa jáde yóò bá ẹni tó ń sọ wí, yóò bá ẹ̀yin tẹ̀ ń gbọ́ wí ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó bá sọ pé ìtẹ́ sì ṣe yín ò dá o, ẹ lè sọ pé ẹ má bínú. Èmi làlùfáà wọn, èmi lẹni àmì òróró, èmi lẹni oníwàásù, múra sí òun wàásù. Kò má jẹ́ pé àyà líle ló fi tú gbogbo ohun tó kọ́, tó ti làágùn, tó ti gbàwé àtàdúrà lé lórí, tó fi tú dànù. Jẹ́ kí n sọ fún ọ pé àyà líle ó ní àwọn ìwà kan tó máa ń fi hàn. Kí ni ìwà tí àyà líle máa ń fi hàn? Nǹkan àkọ́kọ́ tí àyà líle máa ń fi hàn ni pé ènìyàn kò ní ná ní ẹni tí Ọlọ́run ń ṣe. Ẹni tó bá ti ní àyà líle kò ní ṣe kí ni o? Kò ní ná ní ẹni tí Ọlọ́run ń ṣe. Nígbà tí Mósè lọ bá Fáráò pé Ọlọ́run Ísírẹ́lì ní kó jẹ́ káwọn lọ, ṣé gbọ́n tó wí? Ó ní ta ni Ọlọ́run náà? Kéèyàn máa bèèrè pé ta ni Ọlọ́run? Ènìyàn ẹlẹ́ran ara tí kò lè wà lórí ìtẹ́ títí láéláé. Ìwọ náà wọ́n fún ọ ní ipò kan, o ní ipò òṣèlú, o ní ipò nínú ìjọ, o ní ipò láwùjọ, o wá sọ́ra rí pé ta ni àwa la wà ń bẹ̀, ta ni ó mú wa? Bóò làwọn tí wọ́n fẹ̀yìntì òṣèré owó wọn gbà? Ìwọ wà lórí àga, o mówó àwọn kan, o fi pamọ́ àbí? O ní wọn ò sanwó fún ọ, o ò bá wọn fọwọ́ síwèé. Ṣé o máa ń tó ń wí? Ni pé ta ni Ọlọ́run tí ó mú mi? Ohun tó ń sọ ni pé kò sóńtàn tó lè mú mi. Èmi mo wà ní ipò. Ṣé wọ́n ló fira rẹ bẹ́ẹ̀?
kò yí ọ pé orí ọ̀fẹ́ ló fi ọ sípò tó wà yẹn? Ṣé pé kò yí ọ pé àánú Ọlọ́run ló gbé ọ dé ipò tó wà yẹn? Ṣé pé kò yí ọ wípé o sàn jà wọn tí kò sí ní ipò yẹn lọ? Ṣé pé kò yí ọ? Ó wá sọ pé ta ni Ọlọ́run náà? Ó mọ̀ pé nígbà míì ò ní fẹ́nu rẹ sọ pé ta ni Ọlọ́run náà, ìwà rẹ ni ó máa sọ pé òun sọ pé ta ni Ọlọ́run náà. Iṣẹ́ àwọn aláyà líle àbí ọkàn líle ó ní pé wọn kò ná ní ẹni tí Ọlọ́run ń ṣe. Jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ nípa nǹkan tí Bíbélì pe Ọlọ́run díẹ̀. Bíbélì pe Ọlọ́run wa ní iná ajónirun. Ọlọ́run tí Èlíjà pè sí ẹbọ tí wọ́n da omi sí tó sì fi iná dáhùn. Ṣé Ọlọ́run yẹn lèyàn máa rí fín? Ṣé Ọlọ́run yẹn lèyàn kò ní pọ́nlé? Ṣé Ọlọ́run yẹn lèyàn kò ní bẹ̀rù? Ṣùgbọ́n àyà líle rẹ wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run ó sì ń forúkọ Ọlọ́run búra. Ó náà ní ẹni tí Ọlọ́run ń ṣe pẹ̀lú àyà líle rẹ. Bàbá màmá ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ tí mò ń sọ yìí o, wípé ọ̀pọ̀lọpọ̀ wa la ọ̀nà ní ẹni tí Ọlọ́run ń ṣe pẹ̀lú àyà líle wa. Ẹ kì í sọ nǹkan kejì tí àyà líle máa ń mú wá, ó máa ń mú àìgbọràn sí Ọlọ́run lẹ́nu. Kì í ká ṣe pé èèyàn kò ní ná ní Ọlọ́run àti ẹni tó ṣe nìkan, ṣùgbọ́n èèyàn kò ní ṣe kí ni o, kò ní gbọ́ràn. Ìwé Nehemiah orí 9. Ìwé Nehemiah orí 9 ẹsẹ̀ 16 àti 17. Ṣùgbọ́n àwọn àti àwọn bàbá wa hu ìwà ìgbéraga, wọ́n sì mú ọrùn wọn le, wọn kò sì gba òfin rẹ gbọ́. Ohun tí àwọn aláyà líle máa ń ṣe ó ní pé wọ́n máa ń ṣe àìgbọràn sí kí ni o, òfin Ọlọ́run. Ẹsẹ̀ 17 yẹn jẹ́ kí n sọ fún ọ pé Bíbélì sọ pé wọ́n sì kọ̀ láti gbọ́ràn, bẹ́ẹ̀ ni wọn kò sì rántí iṣẹ́ ìyanu tí ìwọ ṣe ní àárín wọn. Àyà líle ó máa ń mú ní ṣe àìná ní Ọlọ́run. Àyà líle ó máa ń mú ní ṣe àìgbọràn sí Ọlọ́run. Jẹ́ kí n sọ fún ọ pé kò sí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ téèyàn ó ṣe téèyàn bá ti ní àyà líle. Jẹ́ kí n sọ fún ọ ìkẹta, àyà líle ó máa ń mú ní ṣe àìgbàgbọ́ nínú Ọlọ́run. Ṣé o mọ̀dí tó o fi gbàgbọ́ pé Ọlọ́run yóò tọ́jú rẹ? Ṣé o mọ̀dí tó o fi gbàgbọ́ pé Ọlọ́run yóò bá ẹni rẹ pàdé? Ṣé o mọ̀dí tó o fi gbàgbọ́ pé Ọlọ́run yóò bójútó àwọn ọmọ rẹ? Ṣé o mọ̀dí tó o fi gbàgbọ́ pé Ọlọ́run yóò tún orílẹ̀-èdè yìí ṣe? Torí pé àyà tiẹ̀ gan le. O ti ń rin ọ̀nà bó ṣe bá orílẹ̀-èdè jẹ́ sí. Ebi wọn náà ń gbàgbà tẹ́lẹ̀. Ebi wọn náà ń pẹ́ débi iṣẹ́. Ebi wọn náà lọ bí iṣẹ́ tó ní kọ́ àwọn ọmọ. Olùkọ́ náà sì pè ọ́, wọ́n sì gbà ọ́ síṣẹ́ olùkọ́. Ó wá lọ bẹ̀ ọ́ lọ sùn. Ó jókòó ka kíláàsì ó ní káwọn ọmọ máa kọ kíní sójú pátákó fúnra wọn. Ọmọ yẹn nígbà bá délé kò ní lè wúlò fún bàbá àtìyá rẹ̀, ní tí àwọn ẹgbẹ́ rẹ̀ ti kọ òun ọ̀ṣẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ lé. Wò mí, o gba Ọlọ́run gbọ́, o gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, o sì náà ní Ọlọ́run. Kí ni àyà líle máa ń mú wá? Àìgbàgbọ́. Ẹ̀yin náà wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 bí mo ṣe ń parí. Ẹ kí n ka ẹsẹ̀ 9. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 9, ibẹ̀ ni wọ́n parí ẹ̀kọ́ tòní sí. Bíbélì ní ṣùgbọ́n nígbà tí ọkàn àwọn mìíràn nínú wọn di líle, tí wọn kò sì gbàgbọ́, tí wọ́n sì sọ̀rọ̀ ibi sí ọ̀nà náà níwájú ìjọ ènìyàn, ó lọ kúrò lọ́dọ̀ wọn, ó sì ya àwọn ọmọ ẹ̀yìn sọ́tọ̀, ó sì ń sọ
àsọyé ní ojoojúmọ́ ní ilé ìwé Tìrànmù torí pé àwọn kan ò ṣe kí ni o, wọn ò gbàgbọ́. Kí ló sì dé tí wọn ò fi gbàgbọ́? Torí páyà wọn le. Ṣáyà tiẹ̀ náà ò le, o ò mọjọ́ tán tí ní o gba Jésù, o ní kò tí ì ṣetán. Ṣáyà rẹ̀ ò wá le, ṣé o ti mọjọ́ tó kú? Ṣé o ti mọjọ́ tí pé ó dùn? Kí ló dé tó tí ìdàtún bí? Tó o sì mọ̀ pé tí a kò bá tó ènìyàn bí, kò ní déjọba ọ̀run. Wo ìní sọ fún wọn pé kó o gba Jésù lórí ètò lónìí. Fúnra rẹ ni kó o jẹ́ kọ́kàn rẹ kó rọ̀, kó o pè wá. A fẹ́ ràn ọ́ lọ́wọ́ torí wípé aya líle kò pé ọ o. Agídí inú pé ta ni Ọlọ́run yẹn kò pé ọ o. Agídí pé ta ló dọ̀run rí kò pé ọ o. Agídí pé èmi ìmọ̀lẹ̀ fífa jílẹ̀ mo sì wá ń gbòòrò kò pé ọ o. Agídí pé kí ni kò sí tí ó ṣe mí, Ọlọ́run bínú sọ mí báyìí, yóò sọ mí síjọba ọ̀run tí ń kọjá lọ́rùn àpáàdì tó yẹ kí n bọ́ sí. Kò sí tí jẹ́ báwọn o. Bíbélì wípé lónìí má ṣe sí àyà rẹ le. Mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn máa pe títí tí wọ́n fi gbé tiẹ̀ 070 38 08 56 52 tàbí 070 87 68 21 22 tàbí 070 55 30 74 92. Lónìí má sí àyà rẹ le. Ó dàbọ̀.